Ẹkú ilé là ń kára ilé, ẹrè wá là ń kéré ọ̀nà, tá a bá ti rí ẹni tipẹ́, ẹkú àti là ń kí ẹni. Mo sì kí yín káàbọ̀ sórí ìkànnì wa G.M.C Yoruba Pro TV Gbẹ̀ndù Media Challenge. Orúkọ tèmi ni arábìnrin Owóṣeni Ọdúnọlá Àbíkẹ́. Ẹ má bínú pé ó pẹ́ kí a tó fi fọ́nrán ìsọwọ́, torí àdéhùn wa ni pé ọjọ́ márùn-ún ni a ó mọ fi fọ́nrán kọ̀ọ̀kan sọwọ́ sí orí ìkànnì yìí. Ṣùgbọ́n àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí, ọ̀nà ló jìn. Ẹ má gbàgbé láti bá wa tẹ bọ́tìnì ìforúkọsílẹ̀ subscribe button, kí ẹ bá wa dá sí ètò kọ́mẹ́ǹtì, ẹ fẹ́ràn ìyún láìkì, kí ẹ sì bá wa tan ètò yìí káàkiri share. Ẹ ṣeun, ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú wa lórí ìkànnì yìí. Ọwọ́ yín máa ròkè láṣẹ Elédùmarè. Mo sì kí yín káàbọ̀ sórí ètò wa àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì orílẹ̀ Yorùbá kọ̀ọ̀kan. Lónìí a ó máa tẹ̀síwájú nínú ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì Ìran Olúfẹ. Ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ ń dókè lọ́hùn. Omi tuntun tìrú ẹja tuntun wà ní odò ẹ tún máa gbọ́. Èyí kẹ́dẹ́gbẹ́ mú ó bù ayá egungun bí ẹni sọ̀wọ́n náà egungun tí ń bẹ lára níbi ká ránṣọ sí ni lọ́rùn kó gúnrégé káta sókè fáwọn èèyàn gbọ́n fi gbàsà wá ga. Ó gbọ̀nà àrà tẹgbẹ́ yọ èkó lóò lè gùn tẹ́jọ́ láíláí. Ẹ̀wọ́ ara sókè yín kẹ̀sì ran níbi tó ti jọ́jú lówó tó sì fini lọ́kàn balẹ̀. Nikki Fashion Enterprise, are you looking for where to get beautiful asoke, rich, colorful and strong? Don't stress yourself too much. Come to Nikki Fashion Enterprise today, number 30 Takinde Okegbo, Ondo State, where beauty meets quality. They sell the finest ofi and so for wedding, naming, engagement, coronation, burial ceremony and other special occasions. Nikki Fashion Enterprise wọ́n ta sóògì tí a mọ̀ sí òfì lóríṣiríṣi tí wọ́n sì lè bá yín náà lọ́nà àrà tẹ́ ẹ bá fẹ́ tó sì bá gbà mu ní gbogbo oríṣiríṣi ayẹyẹ bíi ìkómọ, ìṣílé, ìgbéyàwó, ìfinijoyè, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún ránṣọ taṣọ fáwọn òṣèré orí ìtàgé àtàwọn aláṣọ ẹbí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Nikki Fashion Enterprise rèé 08163421666 08163421666. Ẹ sì lè kàn sí wọn ní nọ́mbà 30 Takinde ní ìlú Òkègbó, ìpínlẹ̀ Ondo. Níbo láti lọ ráṣọ òkè tí wọ́n sì bá wa rán lọ́wọ́ tí ògùn pa. Nikki Fashion Enterprise kò sí irú òfì, léèsì tàbí irú àwọn aṣọ tó kù dé wá débẹ̀ tẹ̀ níbà. They sell and sell aṣọ òkè and other materials in affordable rates. Má sọ pé go. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, nínú oríkì Ìran Olúfẹ wọn a máa ní Olúfẹ akéjì ọmọ. Kí ni ìtumọ̀ akéjì ọmọ? Gbólóhùn yìí túmọ̀ sí ẹni tí ó kó ọmọ sí apá méjèèjì. Wọ́n á tún máa sọ pé tí wọ́n bá gba adìyẹ, wọ́n á jẹ́ tòrètòrè. Kí wá ní ìtumọ̀ tòrètòrè? Tòrètòrè túmọ̀ sí pé wọ́n jẹ́ tọkàntọkàn. Tí wọ́n bá ń kí Ìran Olúfẹ lọ, wọ́n á ní àjà buyì kóòsà. Kí ni ìtumọ̀ àjà? Àjà túmọ̀ sí agogo òrìṣà tí àwọn abọ̀rìṣà máa ń lò ní ọ̀pọ̀ ìgbà. Wọ́n tún máa pé iyán rúgúdú wuyì lọ́jọ́ ọ̀sẹ̀, obì fi wuyì nílé àwọn bàbá wa. Kí ni ìtumọ̀ ọjọ́ ọ̀sẹ̀? Kí ni obì pa? Kí ni obì fi? Ẹ jẹ́ ká kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lẹ́ẹ̀kan náà. Lákọ̀ọ́kọ́, ọjọ́ ọ̀sẹ̀ túmọ̀ sí ọjọ́ ìbọ òrìṣà Ọbàtálá. Lẹ́ẹ̀kejì, obì pa túmọ̀ sí obì pupa. Obì fi ni ẹlẹ́ẹ̀kẹta tí ó túmọ̀ sí obì funfun. Oríkì Olúfẹ tún lọ báyìí pé ògógó ẹnu mùremùre. Kí ni ìtumọ̀ ògógó ẹnu mùremùre? Ògógó ẹnu mùremùre túmọ̀ sí àgógó ẹnu ẹyẹ tí ó máa ń yọ síwájú sọ̀bọlọ. Wọ́n á máa ní orí tí ì jẹku, orí tí ì jẹja, orí tí ì jọ ọ̀kọ̀kọ̀, abomi ọbẹ̀ lọ́rẹ̀. Kí ni ìtumọ̀ ọ̀kọ̀kọ̀? Gbogbo wa la mọ ohun tí ó jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń dókè lọ́hùn. Wọ́n fi gbọ̀rọ̀ jọ káwọn pegedé níbi ká ṣe solar installation kó lálàáfíà. Tẹ́lẹ̀ rò bí mò ń wí gan. Ades gadgets and technologies. Ọ̀gá ni master. Ẹ ṣe solar installation sílé àti ibi iṣẹ́ yín kẹ̀dọ̀rẹ́ mọ́lẹ̀ 247 kẹ̀sì máa fi gbé ohun tẹ́ ẹ bá fẹ́. Kò sí àní-àní bẹ́ẹ̀ o. Bó o bá ṣe mọ lóògùn wọn bẹ́ẹ̀ bá ṣe lówó sí làṣẹ gbádùn òyìnbó sí every solar installation. You can patronize us anytime, any day from anywhere. Kò síbi tí a ti lè pè wọ́n o. Wọ́n ṣe solar installation, CCTV installation, repair of computer system and printing machine. Kò wá tó síbẹ̀ o. Wọ́n tún ta àwọn solar accessories bíi panel, inverter, batteries àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún ta phone àti oríṣiríṣi phone accessories
accessories laptop àti phone shopping gbogbo tẹ́ bá rà níbẹ̀ lójú ojúlówó iléeṣẹ́ wọn wà ní odò ṣídà ní ìlú Oǹdó káàkiri àgbáyé lẹ́sìn lè pè wọ́n kọ́ bá yín ṣiṣẹ́ ẹ pè engineer Ades sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08142576890 lẹ́ẹ̀kan sí 08142576890 tàbí 09068798203 Ades Gadgets and Technologies reliable tested and trusted. àbẹ̀fẹ́ ọ̀kímọdé o mo tún ti wá fowó ilé iṣẹ́ kan sọ̀yà gbangba níta gbangba Aqualet plumbing company ibẹ̀ ló ti rí plumber tó gbámúṣé tí ò nílò fake material súnṣẹ́ yín tó mọṣẹ́ tó rí rẹ̀ pé tó sì dángájá pẹ̀lú òfin àwọn oníbàárà no water no life òótọ́ nìyẹn kò sí rọ́ńbẹ́ tẹ́ bá fi mọ gbádùn omi tí ń wọlé gerege tí ń jáde gàràgà láì lẹ́jọ́ nú Aqualet plumbing company ní ẹ pé they offer top quality plumbing solutions for home and workplaces and they are professionals who deliver fast and reliable plumbing solution for customer satisfaction every time. You can call them for complete home plumbing installation, house renovation plumbing, pipe repair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ti ń wá bẹ́ẹ̀ sí máa pè wọ́n. ẹ má làágùn jìnnà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp wọn rèé 09167420596 lẹ́ẹ̀kan sí 09167420596 ẹ sì tún lè pè wọ́n tààràtà sórí direct call 08063969054 08063969054. Don't wait for small dick to become big problem. Call Aqualet Plumbing Company today. They are trusted by thousands of homeowners and they are fast, clean and affordable. Your call will be expected. Thank you. Ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ. Kí ni ìtumọ̀ ọ̀kọ̀kọ̀? Ọ̀kọ̀kọ̀ túmọ̀ sí abo adìyẹ. Kí wá ni abomi ọbẹ̀ lọ́rẹ̀? Abomi ọbẹ̀ lọ́rẹ̀ túmọ̀ sí dídùn ọbẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ̀. Èdè Ifẹ̀ ni wọ́n fi sọ gbólóhùn yìí abomi ọbẹ̀ lọ́rẹ̀. Wọ́n tún máa kí Ìran Olúfẹ pé ọmọ wa ti ń lu ikin fọ́ba. Ìpè Ọọ̀ni ẹ̀rù jẹ̀jẹ̀. Kí ni ìtumọ̀ ikin? Ikin túmọ̀ sí ìlù àlùkàn fún ọba Olúfẹ. Wọ́n tún máa kí wọ́n pé àwọn lọmọ Aníyọ̀nlé Jàtẹ́. Kí ni ìtumọ̀ Jàtẹ́? Jàtẹ́ túmọ̀ sí ẹni tí ó ń jẹ àtẹ́ tí kìí jẹ epo tí kìí jẹ ata tí kìí jẹ iyọ̀. Wọ́n á máa pé àwọn lọmọ olódò kan ò téréré olódò kan ò tàràrà ó dẹ̀yìnkùlé mọ́lárò ó di àbàtà. Kí ni ìtumọ̀ mọ́lárò? Mọ́lárò ni orúkọ mìíràn tí a tún lè pe mọ́rèmí. Gbogbo wa la mọ ẹni tí ó ń jẹ́ bẹ́ẹ̀ láì ní àní-àní tí ó ní obìnrin tí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ní ayé àtijọ́ ní ìlú Ilé-Ifẹ̀. Ní ìrántí rẹ̀ ni àwọn Ifẹ̀ ṣe ń ṣe ọdún Èdì ní Ilé-Ifẹ̀ dòní. Wọ́n á tún máa kí wọ́n pé ẹ kára ilé ìwúwẹ̀ ọmọ Wémiládé geere. Kí wá ni ìtumọ̀ Wémiládé geere? Gbólóhùn yìí túmọ̀ sí pé ẹ Démiládé ó ṣe rẹ́gírẹ́gí. Wọ́n á máa ní èwúwẹ̀ mi òjò òpolongo wúwo. Kí ni ìtumọ̀ òjò òpolongo wúwo? Gbólóhùn yìí tọ́ka sí pé ènìyàn tẹ́ẹ́rẹ́ ni èwúwẹ̀mí tí kò sì sanra rárá. Wọ́n á máa kí Ìran Olúfẹ báyìí pé èwúwẹ̀mí èwúwẹ̀hun ò wẹsẹ̀. Kí ni ìtumọ̀ èwúwẹ̀mí? Orúkọ yìí jẹ́ ti aláyélúwà kan tí àwọn ìlú rọ̀ lóyè ní ayé àtijọ́. Níbí ni a ó ti dánu dúró lórí ètò àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú Oríkì Ìran Olúfẹ. Ẹ ṣeun, a dúpẹ́, ẹ kú ètò látàárọ̀. Ẹ má gbàgbé láti bá wa tẹ bọ́tìnì ìforúkọsílẹ̀ subscribe button kí ẹ dá sétò kọ́mẹ́ǹtì kí ẹ fẹ́ràn láìkì kí ẹ sì bá wa tan ètò yìí káàkiri. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, orúkọ tèmi ò yí padà. Èmi ni arábìnrin Owóṣení Ọdúnọlá Àbíkẹ́. A ó tún máa pàdé. Ó dàbọ̀.